إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد فيا أيها المؤمنون عباد الله فاتقوا الله يرحمكم الله. يقول الله تبارك وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ويقول سبحانه: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. ويقول جل من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لتعلموا جميعا عباد الله أن التقوى لا تدخل في شأن إلا زانته ولا تخرج من شأن إلا شانته. عباد الله، التقوى هي الغاية المنشودة من جميع العبادات. يقول الله تبارك وتعالى في شأن الصوم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إذن فالغاية المنشودة من الصوم التقوى. عباد الله فاتقوا الله يرحمكم الله. أدوك فلان أترك يولون فاسواجوا وغاوا النبي ومحمد لري من باري أنجري بكو سنة كتاف لسن تجو على لهم وحده لا شريك له أوني كان يقولوا. وأشهد أن محمدا عبد الله ورسوله بيتي ما يجري با النبي ومحمد òjíṣẹ́ Ọlọ́run ọba ni ẹrú ẹ̀ ní. ìkẹ́ Ọlọ́run kó bá Nábì náà, kó bára ilé ẹ̀, kó bá wọn sàhábà rẹ̀, kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. k'Ọlọ́run jẹ́ ọkà àwa náà, k'Ọlọ́run ọba àlékè ọlá kó sí àwa náà lẹ́ni ire. Ibadallah, àkọ́kọ́ khutbah mi lónìí ni pé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. kí la ń pè ní bẹ̀rù Ọlọ́run? الامتثال بجميع ما أمر الله به والاجتناب أو التناهي عن جميع ما نهى الله عنه سبحانه. gbogbo ntọ́lọ̀ ń bá pè ní ọ̀ràn yẹn ká ṣe bó ti yá ṣe. gbogbo ntọ́lọ̀ ń bá wa kọ̀ ká jìnnà sí ní tẹfẹ́tẹfẹ́. èyí gbóhùn bẹ̀rù Ọlọ́run lára sọ́tàn wọ̀ bí láwàní bí tẹ̀sùbá múmúdání. àwọn nǹkan wọ̀nyí yìí ṣe àlámà tá a bá rí lánàá yẹn tá a pé lè ìbẹ̀rù Ọlọ́run o. ìta fi dẹ́ni Ọlọ́run ọba mà ní pé gbogbo ntọ́lọ̀ ń bá pa á láṣẹ yóò máa ṣe. gbogbo ntọ́lọ̀ ń bá wa kọ̀ fún yóò ṣe kí ni ó jìnnà sí, kò ní mójútó gbangba kíkọ̀rọ̀ ó bàjẹ́.
gbangba lawa ni gbangba tesuba gbangba la wọn asota wo yìí sẹ́ẹ̀rì bá ti wé lawa ni ta mú tesuba dání yẹ tí gbangba dùn rí báwọn kọ̀rọ̀ gbọ́dọ̀ dáa jù bẹ́ẹ̀ lọ bàbá dé kọ̀rọ̀ wa ká bẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo ntọ́lọ́ ní àṣẹ lọ́kàn káká ṣe ń kọ̀rọ̀ là ń ṣe gbogbo ntọ́lọ́ wa lé wa jìnnà sí àti ibi tójú ti ká wa mọ́ àti ibi tí ojú ò ti ká wa mọ́ tó bọ́ sí kọ̀rọ̀ ká ṣe kí ni ká jìnnà sí èyí ò ní ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ibadallah pọ̀lọpọ̀ tọ́lọ́ máa sọ nínú al-Qur'an Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu mọ̀pẹ̀ yìí tẹ́ jẹ́ mùmínì yóò tún wá ní ittaqullah ẹ bẹ̀rù èmi Ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní pé ntí ń bá ní ẹ máa ṣe o ntí ń bá ní ẹ máa ṣe ẹ má dédìí ẹ o ìtumọ̀ yá ayyuhal ladhina amanu ittaqullaha nù ni ẹ̀yin mùmínì ẹ bẹ̀rù Ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀yin mùmínì ntí ń bá ní ẹ ṣe ní kẹ́ ẹ ṣe ntí ń bá ní ẹ máa ṣe ẹ má dédìí ẹ o haqqa tuqati kẹ́ ẹ sì mójútó ẹ mójútó ìtumọ̀ haqqa tuqati ní kẹ́ ẹ mójútó fala tamutunna illa wa antum muslimun ẹ sì gbọ́dọ̀ kú eré bẹ́ẹ̀ ní kẹ́ ẹ wà tẹ́ fi kú ibadallah àwọn àyà pọ̀ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ nípa àbẹ̀rù Ọlọ́run kí a padà síbi tí a bá kútùbà wa dé ní àwọn ọ̀sẹ̀ tó kọjá ibi tá a dúró sí jẹjọ ṣe é mọ̀ pé kútùbà tá à ń ṣe lọ́wọ́ ni manhum awliya urrahman manhum awliya urrahman àwọn wo ni ẹni Ọlọ́run àwọn wo la sọ pé àwọn eléyìí ẹni Ọlọ́run ni wọ́n àwa lọ sínú suratul Furqan ibi tí ọba mi dín sọ pé wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna ẹni Ọlọ́run máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ ni wa idha khatabahumul jahilun báwọn aláìmọ̀ká bá sọ kátàkátà sí wa qalu salama wọ́n sọ pé wọ́n Ọlọ́run nù nta fi mẹni Ọlọ́run walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ẹni Ọlọ́run tó bá lóru yóò ṣe qiyamu layl walladhina yaquluna rabbana sirif anna adhaba jahannama inna adhabaha kana gharama inna sa'ati mustaqarran wa muqama ẹni Ọlọ́run ìláyà kọ́ wá pé ibi tó wá Ọlọ́run kó fi hùn sí gẹ́gẹ́ bá àwọn kan náà àwọn tọ́jà láṣẹjù Sufi tí ma sọ tó ní tó bá Ọlọ́run ní kọ́ bá wọn sí àti náà tàbí jẹ́nà bá kan náà ní àwọn Ọlọ́run ní rabbana sirif anna adhaba jahannama inna adhabaha kana gharama rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ibadallah àwọn ẹni Ọlọ́run Ìsáyà gbangba sọ́lọ́run kókó bí ọba rí ó fi hùn sí pàtí láti àlìjẹ́nà ọ̀kan náà ni ọ̀rọ̀ jágbàjàgbàgbà ni ẹni tá a pèlè ní Ọlọ́run walladhina idha anfaqu lam yusrifu wa lam yaqturu wa kana bayna dhalika qawama ẹni Ọlọ́run yìí náà pa ẹni Ọlọ́run yìí fowó mọ́ olórin lérí ẹni Ọlọ́run yìí fi bí pàyàwó pọ̀ mọ́ máa ṣe fújà ń ta sẹ́yìn tó máa fújà fáàrí ní jẹ́bẹ̀ kò ní tọ́jú ilé kò ní tọ́jú ìyàwó kò ní tọ́jú ọmọ yóò máa lọ lè fowó ṣe fáàrí ń ta ẹni Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ẹni Ọlọ́run ó tọ́jú ìyàwó yóò tọ́jú ọmọ yóò dẹ̀ fún wọn ní tí ó tó wọn jẹ tí ò ní rárí tí ò ní ṣòfò idha anfaqu tí wọn bá náwó lam yusrifu wọn ò ní nánà pa ìtumọ̀ ẹni wọn ní ná kọjá bùkátà wọn àdẹ̀ ní sowó ní sekúse wàlámù yakuturu wọn ò ní kakọ̀ okun káwọ́rọ́ wọn ò ní sáhùn wa kana bayna dhalika qawama àárín méjì ni wọ́n wà ibadallah ẹni Ọlọ́run inú kọ́lítì tá a kà fún walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا عباد الله ẹni tá a pèlè ní Ọlọ́run ibi tá a dúró sí jẹ́jọ́
òun ni pé la yad'una ma'a Allahi ilahan akhar wọn ní pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run a ti sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀jọ́ tó kọ́ná ibi tá a ti gbéṣẹ́ lé ní wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq àwọn ẹni Ọlọ́run wọn èé pààyàn wọn èé pa ẹ̀mí allati harrama Allah gbogbo ẹ̀mí tọ́lọ́run ọba ṣe léèwọ̀ ká pa á sáwọn ẹ̀mí kan bẹ tọ́lẹ́tọ̀ pípa ni à ń bọ̀ wá bẹ́ẹ̀ tọ́lọ́ ní wala yaqtuluna an-nafsa allati wọn èé pa ẹ̀mí kan tó ṣe pé harrama Allah Ọlọ́run ṣe léèwọ̀ ká pa sáwọn ẹ̀mí kan bẹ tọ́lọ́run ṣe lẹ́tọ̀ ká pa ni tó fi jásí pé àwọn ẹ̀mí tọ́lọ́run ṣe léèwọ̀ pé ẹ má pa àwọn yìí pa ibadallah sẹ́ẹ̀rí gbogbo ẹni tá a bá pe mùmínì ní pátápátá harrama Allahu nafsa wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannama khalidan fiha gbogbo ẹni bá pa mùmínì kan tó máa ma pa yọ wọ jahannama yọ gbére ni yọ wà ń bẹ ajásí pé mi tó bá jẹ́ mi mùmínì pípa rẹ̀ ìwọ ni ibadallah nínú ẹ̀mí tá a gbọ́dọ̀ pa àwọn ẹ̀mí tó ṣe pé láàrin àwa pẹ̀lú wọn áàdùn bẹ́ẹ̀ al-mu'ahadun bóyá nasara bóyá yahudi tó yẹ pé áàdùn bẹ láàrin àwa pẹ̀lú wọn àdéhùn agreement wà láàrin wọn pé kẹfẹ yahudi ní nasara ní ẹ máa wọlú wa máa wọlú yín àjọ máa ṣe papọ̀ èèyàn gbọ́dọ̀ parí wọn o wọn ó ṣe ẹ̀mí fi silmin wa salama ma'al mu'minin wọn ṣẹ̀mí pẹ̀lú àlàáfíà àti dáadáa pẹ̀lú mu'minin ni torí pé nafsu yẹ an-nafsu ẹ̀mí ẹ̀ afúnládéhùn pa sọ wa kadhalika nufusul musta'manin ẹ̀mí àwọn tó ṣe pé níwọ̀n bá wa gbé sẹ́ra àwọn tá a fún ní àádùn yẹn làwọn tí ń gbé láàrin wa bí yahudi tí ń gbélé islam bí nasara tí ń gbélé àrin mùsùlùmí táwọn wá ń gba jísíyà lọ́wọ́ ẹ̀ wà á tó lè jísíyà ta ayyadin wa hum sagirun tí wọ́n ń sàsákọ́lẹ̀ àgbọ̀dọ̀ ni wọ́n wà lábẹ́ ìjọba islam táwọn sì ń gba sákọ́lẹ̀ lọ́wọ́ wọn káwá ní ọyẹ máa pa wọ́n kébèrè ni wọ́n àgbọ̀dọ̀ dẹ́wọ́ torí pé ahlu dhimma ni wọ́n àwọn tá a fún lẹ́tọ̀ọ́ pé ẹ máa bẹ yín kò sí tí ó ṣe yín ẹ̀tọ́ wa àánú wa wà lórí yín ìwọ wa wà lórí yín àwa náà gbàdéhùn pé kò sí tí ó ṣe yín irú àwọn yìí wọ́n máa bẹ nínú gbòòrò islam nínú islam wọ́n máa sẹ̀mí wọn bẹ̀ wọ́n máa ṣèjọ́sìn wọn nù ilé wọn ọdún wọn wọ́n máa ṣe lásìkò tó bá dé ẹnìkan ò gbọdọ̀ sọ pé ó yẹ kó gbá sílé ó yẹ palẹ̀mọ́ ó yẹ ẹ̀dá torí pàwọn la fún wọn ládéhùn pé ẹ máa ṣe kínní wọ́n sì ń sàn sákọ́lẹ̀ tá à ń pè ní wa'atul jizyata an yadin wa hum sagirun ẹ̀mí wọn nǹkan ò gbọdọ̀ sí nínú àwọn nafsu lati harrama Allahu illa bil haqq lẹ́mí wọn wà kèfèrí ni ọwọ́ ni ẹ̀dá kò mọ̀ fẹ́ wà lóyún ìmọ̀ asọ̀wọ̀ yìí máa padà kọ́ bá wa gbé àwa ní sọ fẹ́ wà lùwà ọyẹ pàmìtì ẹ̀kọ́ wa ọwọ́ wọ̀ lùwà wa nsọ̀wọ̀ ó sì gba permission lọ́dọ̀ ẹni tó jẹ́ lérí mùsùlùmí mustaman àwa àfilẹ̀ yàbalẹ̀ pé tọ́ ọba wa tó fi padà kò sí ní tí ó nafsu ẹ̀ haramallahu illa bilhaq ẹni gan ọ̀gbọ́dọ̀ pa ẹnu ẹ̀mí tọ́lọ̀ ń sílé wọ̀ká pa ni ó di mélòó tí mo kà báwọn àkọ́kọ́ ẹ̀mí mùmínì abẹ́ẹ̀kọ́ ẹ̀kejì ẹ̀mí àwọn tí wọ́n ń bá wa gbé jẹ́nsà sákọ́lẹ̀ ó di méjì ẹ̀kẹta ẹ̀mí tá a yọ̀ǹda kọ́wọ̀ lúwa kọ́wọ́ àti tó bá fẹ́ kọ́ padà tó ipá wà láfi lọ́kàn balẹ̀ ó di mélòó ó di mẹ́ta ní àwọn ẹ̀mí tá a gbọ́dọ̀ pa kẹfẹ́ rí pọ́nbélé tí a ti pè sẹ́sìn kọ́ sọ pé yìí gbà kẹfẹ́ rí ni àti wàá pè pé máa bọ̀ wá sẹ́sìn kọ́ wá ní ìṣègínní ìgbà ẹ̀mí ìwọ ni o ẹ gbọ́dọ̀ pa ó di mẹ́rin inú ẹ̀mí tá a gbọ́dọ̀ pa wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq inú ẹ̀mí tá a tún gbọ́dọ̀ pa kèfèrí tí ò gbédì tá a pé ọwọ́ lòun ṣe ìsìn ń bẹ láyé rẹ̀ kọ̀ wá dìde ìjà sí wa a máa pè tí ìgbà ní àdígbógun jàtí
ama peti ezekini ani ezekini la ikraha fi din qad tabayyana ar-rushdu min al-ghayy la yanhaakum Allah an alladhina lam yuqatilukum fi din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbu al-muqsitin. Gbogbo kèfèrí tá bá pè tí ó ti gbà náà tí ó wá gbógun ìjà tí wá ti ń bẹ láyé rẹ̀ tí ó sì gbà tá ń sọ ẹ̀mí rẹ̀ àgbọ́dọ̀ gbà o mùsùlùmí gbẹ̀mí ẹ̀ o yóò máa bẹ láyé rẹ̀ á sì máa ṣe kíní á máa bẹ láyé wa á máa bẹ láyé wa. Ibadallah, ìgbà wo lẹ̀mí tó di gbígbà la yahillu tó ẹ̀pẹ́ mi mọ́ mi níní yọ ìgbà tá tó gbẹ̀mí rẹ̀ sẹ́yìn tí mo fẹ́ sọ yìí gbogbo ẹ̀ tí bá jẹ́ mú mi ní ọkọ̀ fà ẹ̀ ìgbà wo lẹ̀mí ẹ̀ tó dẹ̀ tó tá tó pa ó di méní gbogbo mu'ahadun aludimma tí wọ́n ń bẹ lábẹ́ wa tí òfin tó de mùsùlùmí gbọ́dọ̀ dé àwọn náà ọkàn wọn o ìgbà wo látó gbẹ̀mí àwọn eléyìí ń tẹ̀mí wọ́n dẹ̀tọ́ anabi wa Muhammad ó ní la yahillu damu muri'in muslimin illa bi ihda thalath gbogbo ẹ̀ tó bá jẹ́ mùmínì lẹ́tọ̀ọ́ kẹ́ gbẹ̀mí ẹ̀ àfi kó ṣe kanu mẹ́ta tó bá ṣe kanu mẹ́ta gbà wọ́n á ṣe kíni agbẹ̀mí ẹ̀ kí la kọ́kọ́ athayyibu azani ó ti níyàwó ó ti lọ́kọ wọ́n ṣe ṣìnà ó níyàwó lọ́kọ wọ́n ṣe kíni ń ṣe ṣìnà bẹ́ẹ̀ yẹn bá níyàwó létí ṣe ṣìnà abọ́lọ́kọ tí ń ṣe ṣìnà harajimu atalmaut alẹ́ lóko tẹ́mi rè bọ́ni lànàbí fi ní la yahillu damu muri'in muslimin illa bi ihda thalath athayyibu azani èèyàn gbọ́dọ̀ gbẹ̀mí ẹni ó bá jẹ́ mùmínì àfi kó ṣe kan nínú mẹ́ta àkọ́kọ́ ń bẹ ní kó jẹ́ abilékọ lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń ṣe ṣìnà bọ́wọ́ sẹ̀rí abátẹ̀ bó ti yẹ kí ọ̀tẹ̀ àbọ̀ jẹ́wọ́ fún rẹ̀ pé mo ṣe tá a tẹ̀sí ọpọlọ rẹ̀ tí ò ní wèrè nú àbí wọ́n ka má bó ti yẹ wọ́n ṣe kíni wọ́n ka má àbóyún bá dé tá a mọ bí ó ti gbé wá tá a sì mọ̀ bóyún ẹ̀ fò má yẹn nìkan ní ó débẹ̀ tí ó doyún ọ̀daràn kò òkò yẹ hatta al-maut ar-rajmu hatta al-maut alẹ́ lóko tẹ́mẹ̀rẹ́ yìí sí kíni ọlọ́mọdé wa o ẹ sàmì dáadáa Ibadallah mùmíní tó bá dán wò bí ó ti jẹnu bẹ́ẹ̀ yẹn bá jẹ́ kèfèrí kìrìsìtẹ́nì yahudi nasara ti ń gbà ní wa tó bá dán wò náà bí ó ti jẹnu torí òfin tó mú àwa náà gbọ́dọ̀ kọ́ wa ní rárá ńgbà ìmí ṣe mùsùlùmí ń yẹ pààyàn àwọn àni ọmọ bóbìnrin sùn àbí ẹ̀sìn wo ló fara mọ́sí náà gbogbo ẹ̀sìn kọ́dẹ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá fara mọ́sí náà gbogbo ẹ̀sìn ẹlẹ́bọ̀gọ̀ fara mọ́sí náà táwọn afárámọ́ ọmọ kí n lóbi mọ́lẹ̀ kọ́tsọ̀ gan ọgbà làákàyè tó bá dá píọ̀ faramọ́ ẹlẹ́ẹ̀kejì an-nafsu bin-nafs ẹ̀mí tó bá pààyàn á pa nínú ṣẹ̀ríà Islam wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq àwọn ẹ̀mí tọ́lọ̀ ń ṣe lé wọ̀nù illa bil-haqq àfi tó náà bá dáná kókú nígbà tó náà bá pààyàn ń gbà wọn á sì kíni akpawuna an-nafsu bin-nafsi wal-anfa bil-anfi was-sinna bis-sinni wal-ayna bil-ayni wal-juruha qisas. Ibadallah gbogbo ẹ̀mí tó bá pààyàn apa padà ní qisasan a fi gbẹ̀san pé ìwọ pààyàn apàwọnà ó dé èèyàn mélòó tá a pa báwọn ẹlẹ́kẹta ẹ̀mí wọn tẹ̀tẹ̀lẹ̀ wà màsúmọ̀ ẹ̀mí wọn tẹ̀tẹ̀lẹ̀ tátàlẹ̀ ìsìnmọ̀ lọ́wọ́ à ń sọ ẹ̀mí yẹn àmóti wá ẹ̀mí yẹn náà kọjá là òun náà wá dáràn ikú ẹlẹ́kẹta at-tariku li dinihi al-mufariqu lil jama'a ẹni tó sọ pé ẹ gbọ́ mo jí lónìí mo jẹun mo yó ìsìn islam mọ́ al-mufariqu lil jama'a ó ní mùsùlùmí ọmọ lọ́tọ̀ kò mọ́ lọ́tọ̀ kò bá mùsùlùmí ṣe òun di kèfèrí
a ṣe ìmúhàlù ẹ̀ á lọ lára fúnjọ́ mẹ́ta a máa bá sọ̀rọ̀ tá a bá rí lábẹ́ ìlàkà ìpele yìí gbádùn ọmọ tí ń wí àwọn àfa kankanjọ́ méje ntí ẹ báyìí wá lọ bẹ́ẹ̀ kọ́ máa sọ̀rọ̀ kẹfìrí àtàrà wa pa ẹ má da àpapọ̀ mọ́ la ikraha fi ddin ni o níjọ́ tí ètí gbà sílámù ni la ikraha fi ddin níjọ́ tí ètí gbẹ̀sìn ni la ikraha fi ddin tó bá ti gbà tán ṣe é mọ̀ pé tá a máa ń pín sàkánu ṣẹ̀ríà Islam kí lóun náà ó ṣe níjọ́ tá a bá ní yídi ya kí ni ó ṣe níjọ́ a bá ń pẹran léya òun náà ó ṣe àbí òní ṣe níjọ́ a bá ń bẹnẹfìtì àjọ bẹnẹfìtì ni níjọ́ ìyá bá dé tó bá ṣe náà yóò jẹ́ náà ni àwa ní kọfẹ́ kò nu Islam à ní fọ́ọ̀sì rẹ wọ̀ á fi ọ́lẹ̀ tó fi ṣe kíni tó fi wọlé ní tìfẹ́nu ìfẹ́nu fẹ́ dọ̀ àmọ́ tó bá wọlé tán gbogbo òfin tó dà wọ́n tó wà ń bẹ̀ ṣe kíni nínú òfin tó wà ń bẹ̀ ni pé tó bá wọlé tán má ṣe kíni má jáde mọ́ bófin ti wà ń bẹ̀ pọ̀ ń gba sàká òfin wà ń bẹ̀ pọ̀ ń lọ Mákà òfin wà ń bẹ̀ tó bá jẹ́ tálíkà wọ́n ṣàánú rẹ òfin wà ń bẹ̀ tó bá jẹ́ olówó ṣàánú tálíkà òfin wà tún wà ń bẹ̀ náà pé tó bá ti wọ bẹ̀ má ṣe kíni atariku lidinihi almufariq liljama'a tọ́lọ́wọ́n ṣe tẹ́ mùsùlùmí ma nígbà náà ó ti wọnú wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bilhaq ọlọ́run sẹ́mi ẹ̀ léwọ̀ òun fún ẹ ti wá dáràn kú ibadallah àwọn wọlé àtún panu ṣẹ̀ríà gbogbo ẹni tí bá ti ṣèbàjẹ́ lérí ilẹ̀ bí àwọn tí wọ́n ń gbógun tọrọ lọ́hùn bí àwọn dánàdánà ó lè kọ́ o mi ò sọ pé ó lè o torílẹ̀ Yorùbá ẹ̀ ń da nǹkan papọ̀ tí ọ̀jọ́ ra wọn nù ṣẹ̀ríà tí ṣẹ̀ríà bá sọ pé ó lè ẹni ṣẹ̀ríà ìsìlámù ń pè lórí lẹni tó mú nǹkan khufiyatan tẹ́ ẹ bá jágbe máa tí ó ṣe kí ni tí ó sá lọ ó lè nu yóò lọyìn lójú yóò sáré gbé yóò họ kankan eléyìí ní sáríkù ọ̀sáàrí kọ́tù ṣẹ̀ríà tí wọ́n nu ṣẹ̀ríà ní Islam ní kí fákítà ó àìdíyàhùmá ẹgbẹ́ àwọn eléyìí lọ́wọ́ ni sẹ́rẹ́ àwọn eléyìí wọ́n ṣe àwọn èyí ń lò lè ẹni tí ń mú nǹkan tó lọ ẹni tó ní ojú bí ikọ̀ ọmọ sí nílé kí wọ́n jálẹ̀kùn lè rẹ̀ kí wọ́n sáré kó gbọ́ àwọn tẹlifíṣàn rẹ̀ aga rẹ̀ ó lè nu tó bá wà nílé tí ò lè ṣe kíni tí ò lè wá ó lè nu àwọn ọ̀gára wọ́n èso lé o àwọn tí ó ní jọ́ kalẹ̀ kó pé níta nìyẹn yọ la wà ní ẹ̀yin wo wọ́n ní sílẹ̀kùn àwọn bàbá ńlé àwọn tá a ní ilé ẹ̀ ládé èmi mú lé mi aláwọ̀ ò lè tó bá pẹ́ kó tó sílẹ̀kùn yẹn tá a bá sí fúnra wa tó ń lé ọmọ sáré ṣe kíni ọmọ sáré ṣe tó bá ìtàn tó wà ní ọ̀yà dọ̀bálẹ̀ síbẹ̀ ń dojúbọ̀lẹ̀ wọ́n wá kó gbọ̀n kan tí wọ́n kó tara wọn bá tún yà wọ́n tún báyàwó rẹ̀ sùn lójú rẹ̀ bára wọn bá yà dáadáa wọ́n tara báyàwó sùn kó tó máa lọ tí wọ́n bá rí tọ́ lọ́mọge tó yá yìí wọ́n tara nà lulẹ̀ wọ́n tún ṣe ìbàjẹ́ pẹ̀lú ẹ̀ àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irun wọn náà máa wà lẹ́sírẹ́sì ọ̀nà ọ̀rẹ́ ọ̀nà Ìbàdàn ọ̀nà lọ́rin ọ̀nà Ògbómọ̀ṣọ́ sí lọ́rin wọ́n wà ń bẹ̀ wọ́n do wọn kò kíní di ọ̀nà tẹ́rù pọ̀lọpọ̀ ni ọ̀nà ọ̀yá ẹ̀ máa bọ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n sì kan báwọn kan jò ní odidi bọ́ọ̀sì kan tó kérò wọ́n dá wọn dúró wọ́n wá ní gbogbo yín pátá ẹ máa bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lọ̀ ti dá yín gbogbo ntẹ́ bá wọ̀ pátá ó fi kan pàǹtì tọ́lá wọn mọ̀ kó àwọn kan máa tó bọ́ ní òdì tí bá di bọ́lá ngídá ẹni tó bá lo ká góòlù yóò tara fi sójú abẹ́ tó bá jóbìn pé owó góòlù yìí wọn ẹ máa jáde bọ́ọ̀lọ̀ ti dá yín kálukọ́ wa bọ́sẹ̀ ti trọ́sà rẹ̀ agbádá tọ́wọ́ ó fi kan òka báyìí ó fi kan ago yóò wá jáde bó ti wáyé lọ́mọlúwàbí wọ́n wá lé ogun wọn jáde nù bọ́ọ̀sì wọ́n wá wà bọ́ọ̀sì lọ́bẹ̀ gbogbo àwọn ọjọ́ yẹn wá wà ní títì ní òhò wọ́n wá tẹ̀léra wọn àwọn mọ́tò wá rí wọn wá ń họ sẹ́mi pé rí ọ̀kọ́ mà láàrin Ìbàdàn sí kò kéèyàn ráwọn kankan tó bíi 16 kí wọ́n wà ní òhò àtọkùnrin àtọ́bí. sẹ́yìn pé àwọn eléyìí wọn èso lè mọ́ sẹ́yìn pé tí wọ́n ń kọjú lè. innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu
wa yas'awna fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ardi. àwọn eléyìí ikú wọ́n èso lé ọ̀gára làwọn wọ́n èso lé wẹ́ntà bá gbámú tó bá ṣerú eléyìí yas'awna fil ardi fasada an yuqattalu ọlọ́ọ̀ni ẹ̀ pàǹpàkùpà bó làwọn náà ń ṣèyàn tó bá tẹ̀ wọ́n àbí bó làwọn náà ń ṣèyàn torí pé wọ́n balẹ̀ ọlọ́njẹ wọ́n sì gbógun táwọn èèyàn ẹni tí ń gbógun ti dé sí ọlọ́run bá ti panu àwọn tí ń balẹ̀ jẹ́ sẹ́mi àwọn tí ń balẹ̀ jẹ́ gbogbo ẹni tí ń kówó òlu jẹ yas'awna fil ardi fasada wọ́n ń balẹ̀ ọlọ́njẹ ni mo fi sọ́njọ́ ní wípé àyà yìí kíjọba nàìjíríà kọ́ máa lò ó lérí àwọn tí ń kówó jẹ torí pé innama jaza'u alladhina yuharibuna allaha wa rasulahu wa yas'awna fil ardi fasada an yuqattalu torí pé àwọn ń balẹ̀ jẹ́ wọ́n wà nù yas'awna fil ardi fasada àwọn tí ọlọ́run ti túnlẹ̀ sí fún wa lù yìí ó fún wa lépo ó fún wa ní nǹkan ọ̀gbìn ó fún wa láwọn alásìkí à ń san táàkì àwọn tó ní ń san ẹni tí ọ̀sán náà hàn káàkiri ìlú tọ́lọ́ ń ṣe tọ́lọ̀ tó báyìí káàrí kan máa wá fi ara ní aráàlú ọ wà nù yas'awna fil ardi fasada ẹ̀mí rẹ̀ ò sínú ẹ̀mí tá a sọ mọ́ kò sínú àwọn an-nufusul ma'suma ẹ̀mí ẹ̀ ti kó mbẹ́ torí pé ọ wà nù àwọn yas'awna fil ardi fasada ilẹ̀ tọ́lọ̀ ń tún ṣe ń ṣe kíní ń bàjẹ́ ó kówó pẹtrol jẹ ó kówó gáàsì jẹ wọ́n ní wọ́n ṣe títì ó kówó jẹ wọ́n ní wọ́n ṣe násìlù ó kówó jẹ wọ́n wà múru wọn an yuqattalu wọ́n pa nípakúpa ìkàn kéde pétọ́ ó kó kíní kan bílíọ̀nù jẹjọba yìí lápá o wọ́n ń bọ́ wájú lé bàbá rẹ̀ mú sọlọ́n agboolé wọn tí wọ́n ti bí kẹ́ mú lọ bẹ̀ wọ́n gbé gáàsì dání àti nǹkan dáná ọ̀bẹ tó gùn kí wọ́n fi sínú akọ pọ́n kí wọ́n gbélé ń bì tán kí wọ́n yá kí wọ́n yóò rí pé wọ́n fọ̀bẹ gbóná yá tán kọ́ pariwo yéé kí wọ́n lẹ́yìn tẹ́ tó ń kówó jẹ rìsọ́ọ̀tì yín ni ẹ máa wò ó tó bá tún ṣe sàkàn rẹ̀ ń bì bàdí tó bá yẹ sàkàn rẹ̀ bí apá tó bá yẹ sàkàn rẹ̀ lálẹ́ yìí kọ́ máa kíbi oró bẹ́ẹ̀ títí torí pé à ń yòókọ́ talu ẹ̀ pa nípakúpa ẹ dákun tí a bá ṣèyàn méjì bẹ́ẹ̀ nílùú yìí bó ní lórí ṣé wọ́n lè kówó jẹ mọ́ àmọ́ gba àwọn olóṣèríà a sì gbà wọ́n mọ̀ràn wọ̀ dáhùn torí pé wọ́n wà nínú àwọn wa yas'awna fil ardi fasada ń balẹ̀ jẹ́ an yuqattalu ẹ̀ pàǹpàkópa aw yusallabu ọlọ́run lábì kẹsẹ̀ lálórí ẹ̀kan lálórí sẹ́yìn jẹ́ ń pè lálórí kí ni jẹ́ lórí ẹ̀kan lágbélébú wọ́n máa kàn án tí wọ́n kówó jẹ bẹ́ẹ̀ ẹni bá ti bàlújẹ́ ẹ̀mí rẹ̀ ti dẹ̀mí tó lè tá a lè pa àwọn ọmọ náà yìí tí wọ́n bá lè lò ní federal tí state náà lò ìlú ó ṣe kí ni wọ́n bá gbówó fún báyìí yorùbá fi dẹ̀wọ̀n ni kò nígbà tó lọ́wọ́n pé tásìrí bá tú ṣé bí wọ́n ti ṣe ń rí wọn ò ní ṣe èèyàn pé márùn bẹ́ẹ̀ nílùú yìí tí kálukú fi ṣe kí ni torí ẹ̀mí tó fẹ́ fi náwó náà wọ́n ti gbà yìí wọ́n tún ti wá bá fámìlì ló kọjá tálíkì àwọn ọlọ́run èdè pé àwọn ọmọ bí wọ́n ti pa wá bá rẹ ní ṣé bí àwa rẹ ni wọ́n rẹ lọ́bẹ̀ẹ́ tó fi kúnjò ní nígbà tó kówó nàìjíríà jẹ bẹ́ẹ̀ bá wá ṣe wọ́n lálóore tẹ́ ẹ̀ bá pa wọ́n pakópa ẹ ṣe wọ́n ní alóore ẹ ṣe wọ́n bí àgbélébù tẹ́ ẹ̀ bá wá ṣe wọ́n bí ọlọ́run ní ẹ gé lọ́wọ́ ọ̀tún àtẹsẹ̀ òsì àbí kẹ́ ẹ gé ọwọ́ ọ̀tún àtàpá òsì ẹ gé kan bí ẹ gé kan lẹ́gbẹ̀ẹ́ kejì sẹ́yìn pé tó bá ti ní irú sí ń bọ̀ wọn láti mọ̀ pé n tó ṣe okòwò jẹ ni wọ́n wá lọ́dà ní máa pa wọ́n àmọ́ tá a bá ti mọ tó bá ti kówó jẹ á máa gé lọ́wọ́ ọ̀tún àtẹsẹ̀ òsì kí wọ́n wá kọ́ sínú constitution nàìjíríà bẹ́ẹ̀ sẹ́yìn pé tá a bá tẹ́lẹ̀ ní tó gé lọ́wọ́ ọ̀tún àtẹsẹ̀ òsì wá ti mọ bí ẹni tó bá lásìdẹ́ǹtì ọlọ́gbà wí pé mo lásìdẹ́ǹtì ìjọba ọ̀nà ìpẹ́tọ̀ eléyìí lásìdẹ́ǹtì ni o kì í ṣe kókó òun náà sì ní sàfitíkẹ́tì nǹkan yọ ọmọ gbé kọ́rùn kí ayé ni
kálukọ́ ma bẹ́ẹ̀ náà kó mọ́ lásìdẹ́ntì kọ́ gé lápọ̀ tún àtẹ́sí òsì ní ṣe mọ̀ pa ní bùkátà sáwọn ayá yìí àbá ní bùkátà sí a ní bùkátà sí àwọn ẹ̀mí tó bá ti ṣe yas'awna fil ardi fasada àwọn náà dáná ikú ibadallah ẹ̀mí tó dáná kú tí mọ̀ ń ká nísìnyẹn máa ká o abilékọ tí ń ṣe sí náà dáná kú òkò ní tiẹ̀ ẹ̀mí tó pẹ̀mí ó dáná kú ẹni lóhun sí Islam má tó jáde kó mẹ́ lójijì tá a sì wí fún tẹ́nu òsè kíní ó dáná kú ẹni tí ń balẹ̀ ọlọ́run jẹ́ ẹni tó gbógun ti sí ọlọ́run pé ò ní ṣeéṣe ó dáná kú àwọn olùdáná àwọn dánadáná wọ́n dáná kú àwọn oníhìrábà wọ́n dáná kú àwọn tí a ń balẹ̀ ọlọ́run jẹ́ lẹ́yìn gbàtọ́ lọ́wọ́ bá tún ṣe wọ́n dáná kú dáná kú àwọn yìí tí mo rántí láti kàlẹ́ di mímbà rínú lábẹ́ ìdá kàyí àwọn míì ń bẹ tí adájọ́ ṣẹ̀ríà Islam tó lè pa èèyàn ta'ziran àwọn hududu ń bẹ tó yẹ pé tọ́ba sílẹ̀ yìí haddu ní ká pa haddu ní ti ká lẹ́kọ̀ọ́ fún sinna haddu min hududillah ní tọkọ sinna an yuqattalu aw yusallabu haddu min hududillah lélẹ́yìn náà èyí tá a pa haddu nítorí pọ́fẹ́ sílẹ̀ haddu min hududillah adájọ́ ṣẹ̀ríà Islam náà lè pa ẹlòmíì èyí tó bá pààyàn tá a pa ń padà kìsọ́ọ̀sọ̀n agbẹ̀sán ni wọ́n ní kótìlà kìsọ́ọ̀sọ̀n wọ́n pa wọ́n fi ṣe kìsọ́ọ̀sì wọ́n fi gbẹ̀sán adájọ́ ṣẹ̀ríà Islam wa láǹfààní kọ́ sọ pé ntẹ́lẹ̀ yìí ṣe yìí ó yẹ kẹ́ ẹ pa ta'ziran kẹlòmí ọmọ fi ṣerú ẹ̀ mọ́ pípa ẹ̀sán tẹ́lẹ̀ yìí kẹlòmí ọmọ fi ṣerú ẹ̀ mọ́ wọ́n lè pààyàn ta'ziran laysa qisasan wala haddan wa innama ta'zir ibadallah gbogbo ntá wa wí nù pàdájọ kú fún yàn yìí kẹgbọ́n mi yé dáadáa kìí ṣe ẹnìkan ní ọ sọ pé lágbájá ṣe sìnà ẹ lọ kókò jáde ẹjẹ alẹ ìmọ̀ mọ́sálásí kan ò gbọ́dọ̀ dán wò àfa àgbà kan ò gbọ́dọ̀ dán wò mufti kan ò gbọ́dọ̀ dán wò ìjọba ni ó ṣe tani mo pè jẹ́ mọ́ gbogbo ẹni bá dáràn kú ẹni kankan kí ó pa ìjọba ni ó pa o pàtàkì jùlọ tá a bá wà lábẹ́ ìjọba ṣẹ̀ríà tí ó bá sí ìjọba ṣẹ̀ríà gbogbo ń ṣẹ̀ríà ní àtòrí ẹ̀pà yìí téèyàn bá ṣe ìmáàmù ò gbọ́dọ̀ pé ẹ pa làdáni ò gbọ́dọ̀ pé ẹ pa àfọwọ́sí ò gbọ́dọ̀ pé ẹ pa mufti ò gbọ́dọ̀ pé ẹ pa torí pé ẹ gbọ́dọ̀ ṣèjọba kankan lábẹ́ ìjọba kan o ẹ gbọ́dọ̀ ṣèjọba míì lábẹ́ ìjọba kan o níjọ́ ṣẹ̀ríà Islam ọba ti sí gbogbo àwọn èèyàn wọ̀nyí tí a bá ṣe nǹkan yìí á ṣe wáàsí fún wọn ni o á sì dẹ́rọ ọlọ́mba wọn bófin ìlú yẹn bá pa wọn pa wọn bófin ìlú yẹn ọ̀pá wọn wọn ó ṣe kíni àwa àfọwọ́sẹ̀ wáàsí fún wọn pé tó ń tó ṣe ikú ni nù ṣẹ̀ríà ṣe mọ̀ pé ní òfin Nàìjíríà ní sẹ́ bóyá wọn bá ṣe mistake bóyá wọn ti wọ́n ń dìbẹ́tì kí n jó ní bóyá wọn fẹ́ ẹni bá pààyàn tẹ́tẹ́lẹ̀ wọn máa pa ńlẹ̀ yìí náà ni àmọ́ wọn ń dìbẹ́tì pa wọn fẹ́ pa mọ́ bí wọ́n ti wá pàṣẹ bí wọ́n pàṣẹ yìí mọ́ àmọ́ tí òfin Nàìjíríà tẹ́lẹ̀ ni pé téèyàn bá pààyàn wọ́n pa ni naam àmọ́ kò sínú òfin wa pé nítorí bá ṣe sìnà lábílẹ̀ kọ́ ẹ lọ pa kò sínú òfin wa wọ́n kàn béèrè lọ́wọ́ mi pé sí kò fọ́ọ̀sì rẹ tó náà bá ní àjọgbà fúnra wa náà ni wọ́n yọ̀ ọmọ lọ náà ni ìwọ tó níyàwó lọ́mọ kéèké sẹ́wọ̀n pé yóò ti yàtọ̀ sí ṣẹ̀ríà nísìn abẹ́ẹ̀kọ́ ayélujára sì wáyé nísìn freedom religion wà àbí òsì kánìkan sọ pé gbogbo Islam àti kílẹ̀ yìí ti èsì mọ́ tí máa sìn ní sìn ní ra fìlà tuntun tí máa fèrè kanlẹ̀ fún fìlà ní máa sìn tẹ̀bá ni ààyè sí fìlà ìjọba òní kílọ̀kọ̀ freedom religion wà má lọ sí fìlà rẹ ìwọ́n tó bá ló ṣe síhun lọ́lẹ̀ wọn èèyàn ló wọ́n máa sin fìlà ìwọ́n dìde sí kí n tiẹ̀ yóò sin fìlà kọ́lá bó lóun ó sìntọ́ àti gbẹ́jọ́ máa sin sẹ́mi pófin yẹn ti yàtọ̀ sí ṣẹ̀ríà àbí ẹ̀yàtọ̀ kẹwàá ní lágbájá olóhùn òsè Islam wọn a sì wí fún ẹnu ọ̀ká á pa ni ìjọba ọ̀pẹ̀yìn náà padà ó ní kí lọ́ kàn ọ́ ó ní freedom kó sẹ̀sì tó bá wù olóhùn òsè ti yín má kí n wàhálà yín èyí ó sì tó bá wù mọ́ Allahu akbar sẹ́ẹ̀rí báwọn òfin yẹn ti yàtọ̀ sí ara wọn tó fi jásí pé democracy yìí ṣèjọba ẹ̀sìn lòun náà tó gbógun tẹ̀sìn Islam
wọ́n kàn ń pè lóṣèlú ni gbogbo òfin tó ń lálẹ́ nísìn ìfèrí sọ òfin ẹ̀sìn di mélòó nù ẹni á sinú democracy kò lè rẹ́sìn ẹ̀sìn yẹn ju ẹ má dààmú ara yín ní tí pápá kánbẹ̀ ni ó ṣe kí ni yóò máa bẹ lọ́hùn kó fi ìsìláàmù lọ́lẹ̀ kó jáde ìjọba ìsìláàmù sí ibi tá a wà nísìnyínú a tún gbọ́dọ̀ dàlúrú a gbọ́dọ̀ jà a gbọ́dọ̀ takòjọba a máa ṣẹ̀sìn wa ní wẹ́rẹ́ wẹ́rẹ́ a fọ̀rọ̀ lẹ̀ sọ́dọ̀ ta ni. a gbọ́dọ̀ payọ́ kọ́ wá ní ìṣẹ̀rí ẹni tó bá ṣẹ̀sìn ilé ẹjọ́ ẹ̀sìn ilé ẹ̀ máa pa afá kan gbọ́dọ̀ payàn ẹni tó bá ṣẹ̀sìn náà ilẹ̀ lókòkò kó ọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ àfi tíjọba ìlú rẹ bá ṣe nínú òfin tiẹ̀ tí ọba ti sínú òfin tọ̀ wá sí ló ṣe kí ni òun ló kù sẹ́rí gbogbo àwọn Boko Haram kírímìnà ni wọ́n o torí wọ́n ń pààyàn kírímìnà ni wọ́n àwọn Boko Haram àwọn ISIS kírímìnà ni wọ́n tí wọ́n ń bẹ ní sẹ́ríkùlà outsourc torí wọ́n ń pààyàn àwọn Avengers kírímìnà ni wọ́n àwọn tó wà nílẹ̀ Yorùbá ti ń jẹ́ agbára tí wọ́n ti rọ̀ nísìn OPC àbí kílẹ̀ ń gbé wọn láwọn náà máa pààyàn ńgbà kan kírímìnà làwọn náà torí wọ́n ń pààyàn torí péjọba aláwò kí wọ́n pààyàn tí wọ́n fi ń ṣe kíni Ọlọ́run ní wala yaqtuluna an-nafsa allati harrama Allahu ẹni tó sì lè pààyàn ìjọba ni o bíjọba ọba ti pààyàn ẹnìkan gbọ́dọ̀ ṣe kíni gbogbo òfin ṣẹ̀ríà sì ní tá bá wà lábẹ́ ìjọba ṣẹ̀ríà là á lò báwo bá sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà tíjọba àwọn bá ló ń tọ́jọ́ tó alhamdulillah bí ọba ti lò wá sí lókùtà mọ̀ sí wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bi Allahumma a'izza al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wansurna nahnu ibadaka al-muwahhidin amin ya rabbal alamin اللهم اجعلنا ممن يستمع القول فيتبع احسنه الحمد لله القائل في كتابه العزيز الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والصلاة والسلام على رسول الكريم محمد وعلى آله وصحابه أجمعين عباد الله إن الأمم المتحدة تحتفل باليوم الدولي للقضاء على الفقر كل يوم 17 من شهر أكتوبر لذا ننتهز هذه الفرصة الذهبية لننظر إلى القضية بمنظور إسلامي محض. United Nations tọ́bàtì di 17 October wọ́n máa ń sọ pé àwọn ń ṣe ọdún kí ni wọ́n ń ṣe Eid al-Qada'i ala al-Faqr ọdún pa afẹ́ gbógun tí ń jẹ́ òṣì kọ́mọ̀sí láwùjọ mọ́ lẹ́yìn onídìí ọdún kìí ṣe pàmò apá ń sọdún nínú ẹni tó gbógun tòṣì jù láyé ìsìláàmù ni anabi ò ní jí láàárọ̀ ọjọ́ kan kọ́mọ̀ sọ pé Allahumma inni a'udhu bika minal faqr ọlọ́run má jẹ́ n tòṣì ẹ bẹ́ẹ̀ mi sàmí ibadallah sharia islam n ti ń dùn mí jù àsìkò ti lọ ìfẹ́ pẹ́gbẹ̀rún dún káwọn eléyìí máa pàwọn ń sọdún ẹgbógun tòṣì ọ̀rọ̀ kan ní tí ọba kankan mu torí pàwọn mùsùlùmí kó mi tọ́lọ̀ fi wá sí ṣé kìí ṣe pé àwọn mùsùlùmí lọ́lọ́run pa láṣẹ pé ẹyọ sàká ni tá a bá mú òfin sàká ṣẹ bó ti yẹ ká mú ṣẹ ṣé yóò ṣẹkẹ nìkan lu islam tí ò ní lówó ni láyé Umar ibn Abdulaziz
ọgbà sàká àgbáyé Islam jọ lọ́dún àkọ́kọ́ wọ́n ha ọdún ẹlẹ́ẹ̀kejì wọ́n ha sàká nígbà tí ọdọọdún kẹta wọ́n gba sàká jọ wọn ọ̀rẹ́ ni tí ó gba sàká mọ́ torí pé kíni gbogbo àwọn tí ń gba sàká náà ti di olówó. Ibadallah, ẹ wo bí wọ́n ti sọ Islam dálé ni tí wọ́n bá níta lólówó jù lágbàáyé àwọn ìlú wo lólówó jù lágbàáyé ìlú Islam gbogbo ẹ̀. ìlú wo ni ń tẹ́pọ̀ jù láyé Saudi akọni àwọn wo ni ń pè ní gọ́ọ̀fù ṣé èbó káwà lára gọ́ọ̀fù ni ìlú tó sì lówó jù láyé àwọn wo ni àwọn arábùdí. agna duwal fil alam ad-duwal al-islamiyya Saudiya, Kuwait, Qatar, Bahrain, Imarat, هؤلاء الدول دول النفط وعندهم بلايين دولار وفي نفس الوقت أفقر الدول في العالم دول إسلامية من حيث تجد مالي وتشاد وصوماليا وإريتريا وجنوب السودان هؤلاء الدول دول فقيرة للغاية وهؤلاء الدول أغنى الدول في العالم وكلاهما مسلمان وكلاهما مسلمان. nígbà tí irú Saudi ní ládúró owó tí irú Qatar ládúró owó tẹ́ ní Bahrain ládúró owó yìí Abu Dhabi Imarat ládúró owó yìí a sì wá rí Eritrea arímọ́lì táwọn fẹ́ lè máa bu ìpẹ́jẹ́ níbi tó sí ara wọn dé àwọn Somalia àwọn Mali àwọn tìṣáàdì àwọn làwọn ọmọ tẹ́ ẹ̀ máa rí pupa tí wọ́n máa gba bára ṣe é ti mọ̀ wọ́n àwọn ọmọ wọn nù ìyẹn tá a lé wọn láti lò wọn tí wọ́n fi ń gba bára tọrọ kọ́bọ̀ lẹ́yìn báwọn eléyìí ti lówó tó yarọ àwọn eléyìí wá tó sì ò sí yarọ. Ibadallah sẹ́ẹ̀mà pé Islam ni ọ̀ exist lára wọn mọ́ bí Islam bá exist lára àwọn táwọn wí yìí ni a ní dáyàtọ̀ Saudi mà sí Somalia nínú ọ̀rọ̀ torí Saudi ọ̀wà yọ sàkà ibẹ̀ ní ó sì kíní gbogbo àwọn olùsí náà wà déyàn nígbà tí ó sì mọ́ Ibadallah ẹ mọ̀ pé ṣèitọ́nù lọ́kọ̀ wa ní sẹ́tàǹsì ní ìsìtánì fi sọ pé àṣẹitọ́nù kọ́nù fi ní àṣẹitọ́nù ya'idukumul faqra wa ya'murukum bil fahsha ṣètánì ni ó máa sọ pé ọ̀yá ẹ̀yin olówó ẹ má náwó má kọ́ má tán o báwọn eléyìí náà bá lówó bíi tiyín ẹ̀ nírí wọn lò lẹ́rú mọ́ o tọ́rọ́dọ̀ wọn lẹ́ ti ń kẹ́rù wá lu yín tí wọn bá ní ṣètánì ọ̀sẹ̀ rú tiyín ẹ jẹ́ wọn máa bẹ lọ́sì kẹ́ ẹ máa jólówó kẹ́ ẹ máa lágbára lò ní eré wọn. ṣètánì lọ́fà láàfin láàánú mùsùlùmí lójúmọ́ Ibadallah ẹ̀rí pàlù ẹ̀sìn mọ́ lọ́fà ńgbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ àwọn tá a yọ sàká fún ọlọ́ni innama sadaqatu lil fuqara wal masakin wal amilina alayha sára ara Eritrea ṣé ò sínú masakin ara Somalia ṣé ò sínú masakin àwọn ará tìṣáàdì ohun mọ́lẹ̀ ṣé ò sínú masakin sáà fún wọn sàká láyé wọn rí bó ti rí wọn sáà ṣe ń tọ́tọ́ sí wọn láyé wọn bó ti rí wọn al-Imam Sha'rawi rahimahullah قال كلاما ثمينا ذهبيا في خطابه قال إذا وجدت فقيرا في بلاد المسلمين فاعلم أن هناك غنيا سرق ماله tẹ́ẹ̀bárò lọ́sì kan nílùú Islam ẹjọ́ kílẹ̀ àti yín pé olówó kan ló jí lówó tó fi dúró sí mọ̀ tó mọ̀rọ̀ ní sàkátọ̀ yẹ kó fún àtẹ̀yánútọ̀ yẹ kó ṣe kò ṣe ló fi sọ́ di إذا وجدت فقيرا في بلاد المسلمين فاعلم أن غنيا سرق ماله bẹ́ẹ̀ bá ti rólòsì kan lu Islam ẹ yẹ kó dá yín lójú pé olówó kan ló jí ní ẹ bá rólòsì Nàìjíríà yìí gan ẹ jẹ́ mọ̀ kó àwọn kan ló jẹ́ àyíkù lówó ẹ ń pín owó epo ẹ ń pín owó ẹ ó ti rí ní Islam náà nù bẹ́ẹ̀ yẹn ọba ti fẹ́ ni tó yẹ kó fún lówó rẹ̀ ó jí náà ni Ibadallah òsì nínú téèyàn gbọ́dọ̀ kọ̀ pátápátá ni
èèyàn bẹ́ẹ̀ lọ́n kọ́ máa fi kan òun níjọ́ wọn pe ọlọ́run Mósè ó yarí wọ́n pòsì mọ́lọ́run ó yarí laqad sami'a Allah qawla alladhina qalu inna Allaha faqirun wa nahnu aghniya ọlọ́run ni mo gbọ́ ń tẹ́ sọ o èyí tẹ́ pè mí lólòsì tẹ́ wá lẹ́yìn rọ̀rọ̀ kí ni rìsọ́ọ̀tì wọn ọlọ́run ṣépèlé wọn pé gullat aydihim wa lu'inu bima qalu bal yadahu mabsutatani yunfiqu kayfa yasha ọlọ́run ní kò ní dá fún yín agbèyí ṣépè ayé yóò ní dá àlìkámọ̀ yín yóò ní dá pẹ̀lú tẹ́wíwù lu'inu bima qalu wọ́n ṣépèlé wọn pẹ̀lú tí wọ́n yóò ọlọ́run ní yadahu mabsutatani ọwọ́ wọn ọlọ́run méjèèjì ńlá báyìí kalẹ̀ ní yunfiqu kayfa yasha ìnáwó bó ti fẹ́ kẹ́nìkan máa sọ pé òun gbọ́dọ̀ jùlọ sí torí kóhun lè súnmọ́ lọ́wọ́ kátikàtí ló ń wí o kátikàtí ní o àti òsìẹ́sì alámà mú mi ní dáa pé mùsùlùmí gbọ́dọ̀ tó sí rárá o mùsùlùmí èkó jùlọ sí o tí mo tọ́wájú anábì onímọ̀ gbé alámà yìí ní a'udhu bika minal faqri kò ní wíwẹ̀ ẹni wọ́n sí ogbó wa nù ní tí mùsùlùmí kan máa sáré ni pé kọ́ wá halali àmọ́ kọ́ wá pé ńgbà náà ń gbọ́dọ̀ dúró sí i torí pé kò ń lè súnmọ́ lọ́hùn kul man harrama zinata Allahi allati akhraja li'ibadihi wa tayyibati min ar-rizqi qul hiya lilladhina amanu fil hayati ad-dunya ibadallah ní tó gbógun tó sí láyé ìsìláàmù jẹ́ kan bẹ́ ibadallah ọlọ́run máa ń sánà àsìkí fún mùsùlùmí ni pé ẹ ṣe lè yẹ́ rí ṣe ẹtúnṣe yí ẹ̀rí sí ẹni bá tí ò níyàwó nu ọtọ́ bá níyàwó tí ọlọ́ni yugnihimullahu min fadli èmi ọlọ́run ọ̀rọ̀ yín lọ́rọ̀ náà ẹ bá tí ì rí ẹ bá rí sí ẹ lọ níyàwó gbogbo ẹ̀yin tẹ́ tí ì rí sí ẹ ńgbà tí ì rí sí ní òlé ní òjé níyàwó ó ní níyàwó bọ̀rọ̀ o torí ní tí ó jẹ́ níyàwó gan ní tí ó jẹ́ orí ṣe gan ni kò fẹ́ yàwó gbogbo ẹ̀yin tẹ́ tí níyàwó tẹ́ ń pín gbà náà iṣẹ́ yóò lọ ní àsìkí ọlọ́run ní ká sọ fún ọ pé tí ó jẹ́ oríṣẹ́ gẹ́gẹ́ kó ṣe kíní ìyàwó ọ̀rọ̀ ní kẹfẹ́ bí ọ̀rọ̀ ní bí ẹ bá níyàwó ọ̀rọ̀ ọmọdé ní ọ̀rọ̀ ọmọdé ọkùnrin kan níyàwó kan kò sí ń ta púpọ̀ anábì nílẹ̀ ọ̀fẹ́ kejì kọ̀ọ̀rọ̀ gbẹ̀yìn obìnrin tẹ́ ń bẹ lókè mọ́ pé mo ní wọ́n máa fẹ́ yàwó lẹ́yìn o torí ẹwà ní kí ni mọ́mù wá ń sọ lórí mímbà rí lónìí à ń kádìsì ànábì ni ó tún fẹ́ kejì kò tún wá dọ́gba ànábì tó ní lọ́lọ́ fẹ́ kẹta wá tún fẹ́ kẹta kò tún dọ́gba ànábì tó ní lọ́lọ́ fẹ́ kẹrin ìkẹrin wọlé báyìí owó dé ni torí pé ẹnikẹ́ni tó bá lè ṣe sùúrù nítorí ọlọ́run tó ṣe nǹkan torí ọlọ́run ní tó ṣe nítorí ọlọ́run ní ó pé àṣekè wọlé ọ̀rọ̀ dánkọ́fà sẹ́rí ìyàwó kẹrin tí arákùnrin yẹn tí sàbí yẹn fẹ́ ọkọ̀ ṣe aṣọ ohun ọmọ aṣọ ohun láti ibi tí ń tẹ́ ń bọ̀ ìgbà tó wá délé àdúgbò tó kọ́ wá tí ọkùnrin yẹn ń fẹ́ wọ́n sí ibi wọ́n ti ní bùkátà aṣọ ni bó ti bẹ̀rẹ̀ sí hun sọ wọ́n ń dùúrà wọ́n ń sanwó kó tó hun tán ni ìgbà tí kọ́sítọ́mà wá pọ̀ ọkọ wá pé jókòó pé tọ́ kọ́ àwọn orogún rẹ̀ náà ní aṣọ ọkọ àwọn orogún ẹ̀ lásọ ilé wọn bá délé aláṣọ aṣọ wọn bá dájà sọ yòókù lọ bó ti di paráàlú bu aṣọ wọn ń kó aṣọ wọn ránṣẹ́ sí gbogbo olókèrè káàkiri kí ló owó ìṣètọ́ bá ti rí bẹ́ẹ̀ kọ́mọ́ wàá fẹ́ kẹrin òun ni ṣé ọjà wo ni kẹ má rò pé dání dánkọ́ àṣírí tó wà lábẹ́ ẹni mọ́ mùsùlùmí ètòsí ọlọ́mọdé àtòsí ọlọ́mọdé àmáyà ọlọ́mọdé àtòsí afàsìkò yọrọ gbogbo àwọn tí wọ́n já sìkì alásìkì ẹ yọ sàká fáwọn tálíkà ẹ ṣàánú àwọn tálíkà ẹ fáwọn tálíkà lówó ayọgbà wá wọ́n ń gbé ọmọ nílẹ̀ haúsá wọ́n ń gbé lọlẹ̀ yíbò wọ́n gbọ́ ọmọ mẹ́sàn-án ẹ ti gbọ́ wọ́n gbé wọn nílẹ̀ haúsá wọ́n sì gbé lọ sánàmbúra wọ́n á mú wọn jò ní ká ní mùsùlùmí kan ní abá gbé ká lọ́mọ yíbò kan ní abá gbé tí wọ́n gbé wá sílẹ̀ haúsá gbogbo ayé ní ọgbọ́ pé mùsùlùmí ń jí ọmọ gbé eléyìí ní sẹ́yìn nìkan ọgbọ́ lọ títí wọ́n kọ́ fàrò yẹn tọ́ra àwọn tọ́sẹ̀ sí lọ́wọ́ èsì mùsùlùmí ká ní mùsùlùmí ni gbogbo ayé ní ọmọ mi pé mùsùlùmí ní ọmọ jíyàn gbé ní ọmọ sì gbá ní gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ bú tí ó bá ti jẹ́ mùsùlùmí àṣírí rí ó bò
wọ́n bó láṣìírí àmọ́ kí mùsùlùmí bá dàn kankan wò wọ́n gbàgbé pé èèyàn lòun náà ẹ̀sìn rẹ̀ ọkọ wọ́n wàá fi kwẹ́sìn ní ọrùn ọlọ́mọ sọ́wọ́ ọlọ́mọ bùkún wa ọlọ́mọ ṣàánú wa نقرأ خطبة واللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سآخا رخاء وصاهر بلاد المسلمين آمين يا رب العالمين اللهم أتم جوعانا واللهم أتمنا من جوعنا وأمنا من خوفنا اللهم أصلح شباب المسلمين اللهم أصلح شباب المسلمين اللهم أصلح شباب المسلمين واجعلهم ذخرا للإسلام والمسلمين اللهم أصلح نساء المسلمين اللهم أصلح نساء المسلمين وفتيات المسلمين اللهم واحفظهن من التبرج والسفور واجعلهن ذخرا للإسلام والمسلمين اللهم أصلح علماء المسلمين وأمراء المسلمين وأغنياء المسلمين وحكام المسلمين واجعلهم ذخرا للإسلام والمسلمين اللهم يا سامع الصوت ويا سابق الفوت ويا قاضي العظام لا من بعد الموت صل على محمد وعلى آل محمد وعلى أصحاب محمد وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين وعلينا أجمعين يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام. أقيموا الصلاة عباد الله يرحمكم الله.